sẹ́ni kàtẹ́lẹ̀ gbọ́ wípé wọ́n ní àwọn mùsùlùmí kan lọ lè dáná sun ilé ìyá olóòṣà nílọrin ìgbà tí ó tún wá jẹ́ lọrin ọjẹ́ àmúlọrin nínú àmúlọrin ní sàlẹ̀ kókó wà torí pé nínú ẹ̀ lọ́jà gbọ́rọ̀ wà. nípìnlẹ̀ wọn ni pé ká wọlé láti ọjà gbọ́rọ̀ àjàmbàkó títí tààfì ìwà jáde padà sí amìlẹ̀gbẹ́mbì chọ́ọ̀chì bẹ́ẹ̀ tí èsè díẹ̀ tí lù ń bẹ. àwọn tí kì í àwọn kọjọ abọ̀rìṣà kọjọ mùsùlùmí kọjọ lóògùn wọn bẹ a sì jọ ń gbé pẹ̀lú àlàáfíà. ìyá tó wá jẹ́ abọ̀rìṣà tó ní wọ́n wá dáná sun léwu yìí ibi tí mo ti wá get the point sẹ́rí ìyá yẹn ni wọ́n yìí tàbí ìyá yẹn yìí pé àwọn òun lẹ́yìn mọ̀tán wá dáná sun lẹ́yìn ó ní àwọn kan ti wá tẹ́lẹ̀ tí wọ́n ti sọ pé Ìlọrin ọ̀faramọ́ tó ń ṣe yìí o. ọ̀faramọ́ ẹ̀sìn fún lé. pé àmọ́ wọ́n ní wọ́n dáná sunlé òun ó ní wọ́n ti sọ fóun tẹ́lẹ̀ mo wá ní kíríkà wá sí mi lẹ́mìí pé ó ṣeéṣe kọ́ má jẹ́ pé ibi tó ń fojú sí o kọ́ má jẹ́ pé mùsùlùmí gan lọ dáná sun kọ́ jẹ́ pé òun lọ́nà lè ké gbàjarè báwọn abọ̀rìṣà ẹgbẹ́ rẹ̀ yókù pé àwọn aráàlú yìí láwọn dáná sun ilé òun o àwọn sì ń fẹ́ kí láti fi Ìlọrin tẹ́lẹ̀ lẹ́nu wọn wọ́n fẹ́ kọ́ Ìlọrin bá ti ṣe kékeré kaba yìí wọ́n broadcast ẹ̀ bí gbàtọ́ jẹ́ pé a máa wọ pé kí ló ṣe lórí nìkan ni ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ara wọn gan nígbà tí òsín lé tó lò lọ́lé ọdún àwọn ni wọ́n kánná sí. wọ́n gán ti sọ́nà sí kọ́sájọ́ lọ. lọ́wọ́ àná àwọn lè torí pé gbógiri ọ̀bá lanu bóyá òun ti rojọ́ tẹ́lẹ̀ pé àwọn kan ti wá halẹ̀ mọ́ nípa àwọn dáná sun lé pé àwọn fi sọ wọn lóko ẹ̀dá wọn dáná sun ọlọ́ọ̀mì kan ló mọ̀ òdodo ẹ̀ nígbà míì ó ṣeéṣe àdúgbò mi tó ló ń kọ́lé sí yìí náà lákòókò báyìí wọ́n yin báńgà bí wọ́n yin báńgà. iná gan swaki. ṣé iná gan swaki káwá bí wọn léèrè ọjà sàlẹ̀ kókò yìí ọjà gbọ́rọ̀ yìí ṣé ilé yìí ò jóná ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ilé jóná rì gbogbo sàlẹ̀ pátá gbogbo pátá yìí ilé jóná ń bẹ̀rẹ̀ gbogbo àkàlàmbì ilé jóná ń bẹ̀rẹ̀ kì í ṣẹ̀ka ilé mùsùlùmí ni ìgbà tó wá tó interview yá yìí ibi tí mo ti tún wá mú pọ́ǹtì mí ni alẹ́ mọ́mọ́ kókó ta ló dáná sunlé náà àmọ́ nítorí pé a nífẹ̀ẹ́ ara wa mọ́ tẹ́lẹ̀ ṣèbí tó ń bá ń bọ́ ọ̀sà àwa fẹ́ kọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ kí ló yẹ ká fi pè é ṣèbí ìwà ni ìgbàgbọ́ sọ̀rọ̀ dì náà yìí o tí ìdí ìbá nílé gbàgbọ́ sí kẹ́ ẹ tó confuse ẹ̀ kó tó sọ pé ìwà lè yóò ṣe kọ́kọ́ fi bẹ̀rẹ̀. kò sí mùsùlùmí kan tí ó wá fẹ́ jàjẹ́ ẹ̀sìn nínú ẹ̀sìn wa wípé ẹni tí kìí ṣe mùsùlùmí o kó wájà pé kó wá pọ́ìntì kí ní kan fún anú Al-Qur'ani àbínú àdìsá náà sọ́nà pé ọlọ́ọ̀ni ẹ̀rọ lè dáná sunlé rẹ̀. ìjẹba tiẹ̀ jẹ́ ní òfin gbẹ̀sìn. èyíkéyìí ẹlẹ́sìn tí ọba ti gbógun tiwa Ọlọ́run fẹ́ kájọ mọ́ gbé lálàáfíà. àmọ́ ọ̀ọ́ni dínà mọ́ mi. bọ́ọ̀ bá ń tajà yín ráyè wọn. bàtà wáyé tajú ìyá yìí tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá yẹn pé tí ẹjọ́ wà lálàáfíà tẹ́lẹ̀ pẹ́lú àwọn ẹjọ́ wà ní. wọ́n ní kọ́dà àwọn ará wọn gán máa ń nádọ̀. bẹ́ẹ̀ni o wọ́n nádọ̀ rẹ̀. wọ́n ní kọ́dà ní nádọ̀ ń tán nádọ̀ ó ní bẹ nínú wọn tó ẹgbẹ́ máa ń gbẹ̀rìn kúlé wọlé kò ní fẹ́ káwọn yòókù rẹ̀ orí o. ìṣẹ́kíṣẹ́ dín náà nù ọ̀daràn. ìtumọ̀ rẹ̀ ni wípé ó láwọn mùsùlùmí ẹgbẹ́ wa náà ní patronize. kí ni lé mùsùlùmí lọ́dọ̀ àwọn abọ̀dìsà wọ̀nyí. sọ́jọ́ra wọn ni. nípìlẹ̀ ọlọ́ọ̀ni wa ma kana Allahu liyudilla qawman ba'da idh hadahum. wa ma kana Allahu liyudilla qawman ba'da idh hadahum hatta yubayyina lahum ma yattaqun. hatta يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم. nílùú tọ́jà pé Islam ló lékè níbẹ̀. tí ẹ bá fẹ́ gbé gbèsè ayé àlàáfíà tó fẹ́ gbé wọ́n náà fẹ́ balance pé wọ́n fẹ́ gbé pẹ̀lú tó nígbàgbọ́ sí. tẹ́nìyẹn bá gbé gbàgbọ́ yẹn wà rí ibi tó tẹ̀mọ̀ yìí pé ẹ̀ nígbàgbọ́ sí. sọ yẹ kẹ́ ẹ patronize yẹ. kí ni lé mùsùlùmí tó náà lọ́dọ̀ yẹ olóòṣà yìí tí ń gbẹ̀yìn kùlé wọlé kí ló lé lọ bẹ̀.
ọmọ ni. ṣé ọmọ ni ṣé ìyá yẹn ní sọmọ. àbọ̀ gbọ́jà kalẹ̀ kọ́ta. sọ ọgbọ́jà kalẹ̀ kọ́ta. ọfẹ kọkọ mi ọgbà tèmi ni. wọ́n lọ fi ní wàmẹ́ kánà wúrà wùlé yòó dé lọ qawman ba'da idh hadahum. ọlọ́run ní sọ àwọn èèyàn kan nù. ba'da idh hadahum lẹ́yìn tó ti fi wọ́n mọ̀nà àti màlú nílùú ẹ̀sìn àti màdúgbò yìí pé àdúgbò tó jẹ́ pé mùsùlùmí ló dominate yẹ. dominate yẹ. ọlọ́run ò ní sìn wọ́n lọ́nà àtẹ́yìn ọba yìí nàlá máa yà takù ọlọ́run wọn kọ́kọ́ sàlàyé náà kílẹ̀ gbọ́dọ̀ jìnnà sí kílẹ̀ gbọ́dọ̀ sá fún. kílẹ̀ gbọ́dọ̀ sá fún kílẹ̀ gbọ́dọ̀ jìnnà sí kílẹ̀ tọ́ kílẹ̀ wọ̀. kílẹ̀ wọ̀ mùsùlùmí ti bá patronasi nígbà tó ti sí ọjà rẹ̀ gbogbo wa la mọ̀ tani kaba si sọ́ọ̀bù ológun bí babaláwo tóbìnrin kan náà bá si sọ́ọ̀bù babaláwo bí ó sì bí eléyìí rẹ tani ọmọ tàjú obìnrin ni àwọn yẹn kọ́kọ́ ní túrọ̀sì kan sóbìnrin náà bẹ́ẹ̀ tó mú ọ gbé báyìí wọ́n tún wá kọ́kọ́ gbà yí pé obìnrin eléyìí kò jẹ́ yẹn lásán ó bá jẹ́ kó wá ní kò gbọ́dọ̀ jẹ́ yẹn lásán àwọn náà wọ́n ní yẹn gbájú. tọ́nà bá wá ní àwọn ọmọ mi àwọn ìyá mi ń bínú sí ọ tani yọ arábó ni. bọ́kùnrin bá fẹ́ máa sọ pé àwọn ìyá òun bínú sí wọ́n lè máa dáwọ́ tó ẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bá tọ́ka wọ ìkúlẹ̀ rẹ̀ lọ́tọ́ka darí tó ní ọmọ mi ọ̀rọ̀ rẹ̀ díjú wọ́n ní lónìí wọ́n ní nísìnyí gan àwọn tẹ kọ́kọ́ bínú sí ọ̀nà kọ́kọ́ máa lọ jà gbọ́ lọ lè ṣe sàrà pẹ̀lú adé òkìkí kọ́ wá padà wá rọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ díjú la lónìí bìlífù sí i torí pé ọjà obìnrin ṣèyítánì máa tètè tó kún lọ́wọ́ níjọ́ tó sí sọ́ọ̀bù tí ayẹyẹ sọ pé òun ti ń lo bí 20 years ń bẹ̀ yẹn ti ń dálejò lóhùn ká ní wọn patronize ẹni tó kù tàbá ti bá igbá rẹ̀ ṣé kò ní kọrí sọ́nà. bẹ́ẹ̀ni o yóò kókó ń bẹ yóò kókó ń bẹ. ọ̀nà àfọ́nà gẹ́mọ́ lọ́hùn. bẹ́ẹ̀ni o. wọ́n patronize ẹ̀ ní méjì ẹ̀ láwùjọ tí mùsùlùmí wà. bẹ́ẹ̀ni o wọ́n ń gbẹ̀yìn kúlé wọlé. wọ́n ń gbẹ̀yìn kúlé wọlé báwo ni o ṣe ní kọ̀tínì. bẹ́ẹ̀ni o yóò kọ̀tínì. wa ma kana Allahu liyudilla qawman ba'da idh hadahum. ìtọ́lọ̀ tí láà gbọ́dọ̀ ṣe tẹ́lẹ̀ tọ́lọ̀ ti ṣàlàyé pé ẹ jìnà sí ẹ má dé díẹ̀. ṣé mùsùlùmí gangan ìtí wọ́n bá lọ bẹ̀. sọ́sẹ́ ṣàlàyé ẹ ń bẹ nínú àwọn obìnrin tí wọ́n gbẹ̀yìn kólé wọlé ń bẹ̀ ní tọ́ bá lọ ní wípé ọkọ mi fẹ́ fẹ́ yàwó lè ẹ sí ẹ má jọ bọ́ sí. hatta yubayyina lahum ma yattaquna. ẹ ń bẹ nínú wọn tí wọ́n máa lọ bẹ̀ yí pé ọjà wọn ya ẹ bọ́ ìṣe nǹkan tó wọ́n máa wọ́n sí. wọ́n máa wọ́n sílẹ̀. tó wọ́n máa wọ́n sí ṣọ́ọ̀bù.